àárín kan tí ò wá yé mi nìyí o, àárín kan tí ò yé mi rèé. ẹni tán bí tẹ̀lé mi gangan Olúwọlé Ayéfẹ́lẹ́ lórúkọ rẹ̀ ń jẹ́. òun ló ń lead anti-robbery squad ní Ọ̀rẹ́. mo lọ ṣe eré l'Oǹdó lọ́dún náà lọ́hùn-ún, mo ti sọ rí. ó wá kí mi, ó ń padà sí bèsì ẹ̀ ní Ọ̀rẹ́. èmi léré lẹ́kọ̀ọ́, ó ní kí n má gba Ọ̀rẹ́ pé bros ọ̀nà yẹn ò dáa, kémi gba ọ̀nà Ifẹ̀. mo gba ọ̀nà Ifẹ̀, ń forí lé ọ̀nà Ọ̀rẹ́. kò tí ì ju ìṣẹ́jú 15 tó fi mí lẹ̀. ó fẹ́ yí kọ́nà, wọn lọ́rùn mọ́tò yìí ó lè mọ́ lọ́wọ́. ó wá sọrí mọ́ ọ̀pẹ, igi ọ̀pẹ yẹn wá ṣẹ́, ó bo mọ́tò mọ́lẹ̀. stiarin wá dúró lé láyà. àárọ̀ ọjọ́ kejì mo tó gbọ́ ó ti dákẹ́, ó ti kú. ó jẹ́ August 2nd ẹ̀bánde alákọ̀ọ́kọ́. ọdún 7 sẹ́yìn, bóyá la rántí, on the 19th of August yìí náà ni ọjọ́ náà ni wọ́n wó music house níbí, ni wọ́n wó Fresh FM níjọ́ náà lọ́hùn. ó pọ́dún 7 gẹ́rẹ́gẹ́ lóṣù yìí, on the 19th of August. eléyìí náà tún wá ṣẹlẹ̀ ní on the 15th of August, lọ́jọ́ tó pé oṣù tó pé ọdún 7 tí sọjọ́ òní ìṣẹ̀lẹ̀. ó dìpọ̀ díẹ̀. àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n wá lọ́sàn-án ni wọ́n ṣí làákàyè mi sí. èmi gan ò rò ó, ni mo ṣe ní ọ̀rọ̀ tèmi gan fúnra mi ò yé mi. ọ̀pọ̀lọpọ̀ tó ń bá mi ṣiṣẹ́ máa ń béèrè pé irú èèyàn wo ni bọ̀dá yìí, irú èèyàn wo ni bọ̀dá, kò yé mi náà. èmi náà ń bá Yínká Ayéfẹ́lẹ́ ṣiṣẹ́ ni. mi ò mọ ohun tọ́lọ́run fi ṣàgbékalẹ̀ Ayéfẹ́lẹ́ o. èmi náà ń bá Yínká Ayéfẹ́lẹ́ ṣiṣẹ́ ni. àdúrà yín, àtìlẹ́yìn yín tẹ̀ ń fi ràn mí lọ́wọ́. ẹ má jẹ́ ó tẹ̀ tí í ṣe ni kẹ́ ẹ túbọ̀ bá mi tẹ̀síwájú, torí ìtọ́lọ́run gbélé mi lọ́wọ́. ṣé tọ́lọ́run rán mi ò gbọ́dọ̀ jẹ́. mélòó ni ọ̀kánjúwà fẹ́ mu nínú odò Ògùnpa. mi ì lè wọṣọ èèyàn méjì papọ̀, mi ì lè sùn sáyé èèyàn méjì níjọ́ kan náà. akọ́lé bí 20, ra mọ́tò bí 30, mi ì lè wọnú mọ́tò méjì lẹ́ẹ̀kan ṣoṣo. èèyàn bá wọṣọ méjì láì ṣòtútù, onítọ̀hún ti ní gángan kan. ṣùgbọ́n àwọn èèyàn tá a fi yí mi ká ń kọ́, báwo ni wọ́n ṣe fẹ́ jẹ́ èèyàn. in tó múmú láyà tèmi nìyẹn. being part of success story of àwọn tó bá gba ọ̀dọ̀ mi kọjá. ìjéléré bíi tèmi ni, ìjẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ni, kájọ jèrè ibẹ̀. mo máa ń sọ kinní kan fáwọn tó ń bá mi ṣiṣẹ́ pé tó bá jẹ́ kí n lọ sóde lọ lùlù ni, ó tó mi í jẹ. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ tá a jọ ń ṣiṣẹ́ tọ́lọ́run darí wá sọ́dọ̀ mi, báwọn náà ó ṣe jẹ́ èèyàn nípa ilé iṣẹ́ rédíò tí mo gbé kalẹ̀ káàkiri. mi ò náwó rédíò, ṣùgbọ́n àwọn gbọ́dọ̀ jẹun. ẹ wá wòye àwọn tó so mọ́ àwọn yẹn nídìí lọ́kọ̀ọ̀kan èjèèjì. àwọn wòlíì Ọlọ́run kan wà tó jẹ́ pé Ọlọ́run máa ń tipasẹ̀ wọn gbàdúrà fún Ayéfẹ́lẹ́ tí mi ò ní mi ò ń lọ orí òkè. kódà tí ẹ bá ṣe pé wọ́n pè mí lọ ṣọ́ọ̀ṣì nígbà míì mi ò ń lọ ṣọ́ọ̀ṣì lọ kọrin lọ ṣègbà lọ ṣàwo. mi ì sì nílé àfáà kankan tí mò ń lọ àbí ilé wòlíì kankan tí mò ń lọ. ṣùgbọ́n àwọn ìránṣẹ́ Ọlọ́run kan wà tó jẹ́ pé àmì òróró orí wọn tí wọ́n bá sọ̀rọ̀ ẹ ti mọ̀ pé ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ ni wọ́n. ìgbà tí mi ò tí ì bímọ tí mò ń wojú Ọlọ́run fún ọmọ, ibi roundabout challenge yẹn ni mo dé ńjọ́ náà lọ́hùn, tí bàbá yẹn pè mí pé Ọlọ́run sọ fún Ọláyínká ọmọ ọba ni bàbá yẹn máa ń pè mí. Ọláyínká ọmọ ọba. ó ní mo kàn sunrun ọ̀sán, ọ̀rọ̀ rẹ lọ́lọ́run tún gbé wá fún mi. mo rí i pé o kó àwọn ọmọ 3 kan, àwọn ọmọ yẹn máa rẹwà o. mo rí i pé o kó ọmọ 3 dání. ìkan wá jẹ́ bí obìnrin, èyí tó jóbìnrin wọn yẹn máa rẹwà o. ẹ ṣé sà, ẹ ṣé sà, ẹ ṣé sà. a sì tí ì lóyún bẹ̀tà ńgbà náà, kó tó di pé àwa padà lóyún bẹ̀tà, àwa bí bẹ̀tà. n ló ṣe jẹ́ pé ọ̀dọ̀ wọn la ti lọ ṣe ìdúpẹ́ nígbà tí mo kó àwọn bẹ̀tà ti Amẹ́ríkà wá.
now ní ìrọ̀lẹ́ ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tó kọjá yìí èmi ò sí nílé, àwọn staff tó wà ní Fresh FM ló lè ṣẹ̀rí ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Bàbá láwọn ti bóyá Èkó àbí nǹkan náà ti bọ̀, wọ́n lọ ṣe revival lẹ́kọ̀ọ́, wọ́n wá ń tèkó bọ̀, wọ́n ní ẹ̀mí Ọlọ́run sọ pé káwọn yà káwọn kí mi. Unfortunately èmi ò sí nílé. Wọ́n bá Isaac Mayor, wọ́n bá Abọ́ládé Salami, wọ́n bá Peter Peteru, wọ́n bá Samson Akíndélé, wọ́n bá wọn nínú hall nísàlẹ̀. Wọ́n ní ẹ̀mí Ọlọ́run sọ fún àwọn pé káwọn wá gbàdúrà ń bì. Wípé ọfà iná ńlá kan làwọn rí yìí. Àbí báwo lẹ ṣe ní bàbá sọ? Wọ́n ní bàbá sọ pé àwọn rí ọfà iná ńlá tó ó já sí pé ìbá jù báyìí lọ tí ìbá ṣe pé ọlá àdúrà. Iná yìí tóbi. Ìgbà tí mo dé ní àwọn Alhaji Abọ́ládé sọ fún mi wípé bàbá wa wá o, wọ́n gbàdúrà fún wa, wọ́n náà tí ẹ̀ sọ̀rọ̀ débi pé wọ́n á sọ pé ọ̀rọ̀ iná, wọ́n kàn sọ pé bàbá wa gbàdúrà o, normally bàbá máa ń wá tán á gbàdúrà fún wa bẹ́ẹ̀ tí bàbá á dẹ̀ lọ. Ìgbà tí ó wá ṣẹlẹ̀ ní ìjẹta náà ní bàbá wa sì sọ kínní ìjọ Tuesday o wípé kínní ìfẹ́ ṣẹlẹ̀. So ajá sí pé tí ò bá ṣe àwẹ̀ pẹ̀lú àdúrà ìbá jù bẹ́ẹ̀ lọ, bóyá ìbá má jẹ́ lé nìkan, bóyá ìbá tún mú ẹ̀mí lọ. Gbogbo nǹkan tó bàjẹ́ ló ṣe é rà padà, bó làbá ṣe rẹ̀ mí padà. Ìsọnù wo ni bá tẹ̀lé ọ̀rọ̀ ẹ̀mí? Ibi ọpẹ́ mi tó ti pọ̀ nìyẹn.